gbàgbọ́ wípé dáadáa la bá yín, ayọ̀ Ọlọ́run yóò máa pọ̀ sí nínú ilé yín. Ní ọ̀sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ lórí ìtẹríba ìyàwó fún ọkọ. Lónìí lágbára Ọlọ́run a ó máa sọ̀rọ̀ lórí àìnífẹ̀ẹ́ nínú ìgbéyàwó, lórí ètò tí dáósìsì fẹ́ ṣe agbátẹrù rẹ̀, tí ó dá lórí ìlànà Ọlọ́run fún àṣeyọrí ètò ìgbéyàwó, ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún. Àwọn ọmọ Ọlọ́run méjì wà nínú gbọ̀ngàn yìí pẹ̀lú mi láti bá wa fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ àti láti bá wa tan ìmọ́lẹ̀ sí orí àkòrí tí a ó máa gbéyẹ̀wò lónìí, èyí tí í ṣe àìnífẹ̀ẹ́ nínú ìgbéyàwó. Ìyáàfin, ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé. Orúkọ tèmi ni Móníkà aya Awófisóyè. Ẹ kú lé o. Bàbá wa, ẹ bá mi dárúkọ yín, ẹ káàbọ̀ mà. Orúkọ tèmi ni Akínlóye Ayọ̀délé. Òkìyín, ẹ kú lé o. Ẹ káàbọ̀. Èmi atọ́kùn, èmi náà ni ọmọ Ọlọ́run Fẹ́nẹ́rẹ́bù Olúwàgbénga Orímògùnjẹ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa. Ní orúkọ Jésù. Àmín. Ọlọ́run a dúpẹ́ fún àkókò bí eléyìí. A dúpẹ́ fún àgbékalẹ̀ bí eléyìí lórúkọ Jésù. Olùgbà ọpẹ́ wa. Àmín. A fẹ́ máa lọ nínú gbogbo ètò yìí. Mo gbàdúrà gbogbo ẹbí tí ó gbọ́ lórúkọ Jésù Olúwa ẹ ṣàtúnṣe pípé. Àmín. Mo gbàdúrà pé kí ìwà láàyè yín kó jọba nínú ẹbí kọ̀ọ̀kan Àmín. lórúkọ Jésù Olúwa jẹ́ kó rí bẹ́ẹ̀. Àmín. Lópin gbogbo ká lè yìn lógo. Àmín. Torí orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Lẹ́ẹ̀kan sí, bàbá wa, ẹ káàbọ̀. Ìyá wa, ẹ káàbọ̀. A gbàgbọ́ wípé Ọlọ́run yóò lò yín láti bùkún ẹbí lónìí. Àmín. Ibi kíkà wa tí ó máa jẹ́ bí òkúta ìpìlẹ̀ wa tá a fẹ́ mọ́lé lórí lónìí, ibi méjì ni. A máa wá ka ìkan, àwọn bàbá wa Akínlóye náà ka ìkan. Ẹsẹ̀ àkọ́kọ́ tá ó kà ni a ó rí nínú ìwé Éfésù orí 5 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 15. Ẹ̀yin ọkọ, ẹ fẹ́ràn àwọn aya yín gẹ́gẹ́ bí Kristi sì ti fẹ́ràn ìjọ tí ó sì fi ara rẹ̀ fún un, kí òun kí ó lè sọ ọ́ di mímọ́ lẹ́yìn tí ó ti fi ọ̀rọ̀ wẹ̀ ẹ́ mọ́ nínú agbada omi, kí òun kí ó lè mú wá sí ọ̀dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo, lé àìní àbàwọ́n tàbí àbùkù kankan tàbí irú nǹkan báwọn ni, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Bẹ́ẹ̀ ni ó tọ́ kí àwọn ọkùnrin kí ó máa fẹ́ràn àwọn aya wọn gẹ́gẹ́ bí ara wọn tìkálára wọn. Ẹni tí ó bá fẹ́ràn aya rẹ̀, ó fẹ́ràn òun tìkálára rẹ̀. Nítorí kò sí ẹnìkan tí ó tí ì kórìíra ara rẹ̀, bí kò ṣe kí ó máa bọ́ ọ́ kí ó sì máa ṣìkẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí Kristi ti ń ṣe sí ìjọ. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Ọpẹ́ ni fún Ọlọ́run. Bàbá wa, ẹ bá wa ka ìpìlẹ̀ kejì. Kólósì orí 3 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 18. Ẹ̀yin aya, ẹ máa tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí ó ti yẹ nínú Olúwa. Ẹ̀yin ọkọ, ẹ máa fẹ́ràn àwọn aya yín, ẹ má sì síkorò sí wọn. Ẹ̀yin ọmọ, ẹ máa gbọ́ ti àwọn òbí yín lé ohun gbogbo, nítorí èyí dára gidigidi nínú Olúwa. Ẹ̀yin bàbá, ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú kí wọ́n má bàa rẹ̀wẹ̀sì. Ẹ̀yin ọmọ ọ̀dọ̀, ẹ gbọ́ ti àwọn olúwa yín nípa ti ara lé ohun gbogbo, kì í ṣe ní àrójúṣe bí àwọn aláṣẹwò ènìyàn, ṣùgbọ́n ní òtítọ́ inú, ní ìbẹ̀rù Ọlọ́run. Ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, ẹ máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bí fún Olúwa, kì í sì ṣe fún ènìyàn, kí ẹ mọ̀ pé lọ́wọ́ Olúwa ni ẹ̀yin ó gba èrè ogún, nítorí ẹ̀yin ń sin Olúwa Kristi. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ṣe àìṣòdodo yóò gbà padà nítorí àìṣòdodo náà tí ó ti ṣe, kò sì sí ojúsàájú ènìyàn. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ibi méjèèjì tí a kà ló jẹ́ kó yé wa wípé ìfẹ́ ṣe pàtàkì, torí pé ìfẹ́ ni Ọlọ́run. Èròǹgbà wa lónìí òun ni láti kọ́ wa wípé àìnífẹ̀ẹ́ nínú ìgbéyàwó kì í ṣe ẹ̀ṣẹ̀ nìkan o, ṣùgbọ́n ó já sí àìwà bí Ọlọ́run. A rí báyìí pé àìnífẹ̀ẹ́ ẹ̀ṣẹ̀ ni, bákan náà ló ti jẹ́ àìwà bí Ọlọ́run. Ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ ti Ọlọ́run ó gbọ́dọ̀ ní ìfẹ́. Nítorí ìdí èyí, kí ọ̀rọ̀ yìí kó lè yé wa dáadáa, ohun tí a fẹ́ yẹ̀wò ní ọ̀sán yìí
ó ní pé àìnífẹ̀ẹ́ nínú ìgbéyàwó jẹ́ ohun tó léwu ní irú ìgbéyàwó yòówù tí ó wù kó jẹ́. Ó jẹ́ àìbalẹ̀ ọkàn láti rí ọkọ àti ìyàwó tí wọ́n ń gbé pọ̀ gẹ́gẹ́ bí ọ̀tá nínú ìkorò. Ohun tí ó yẹ kí á rò ni báwo gan làwọn méjèèjì gan ṣe dàpọ̀ lákọ̀ọ́kọ́. Nígbà tí ìfẹ́ bá ti kúrò, kò sóhunkóhun mọ́ o, nítorí pé ìdàkejì ìfẹ́ òun ni ìkórìíra. Ìkórìíra ò ní jẹ́ tiwa. Ó wá dé pé ọkọ àti aya wọ́n di olóńgìní àti ìkúnú ilé. Àìnífẹ̀ẹ́ nínú ilé ó jẹ́ ohun tó burú. Mo rọ gbogbo wa, àìgbọ́ra ẹni yé máa ń wà níbi tí àìnífẹ̀ẹ́ wà. Ìjà, asọ̀ àti àwọn irú báwọn ni tí Bíbélì ti tọ́ka sí. Ṣùgbọ́n kí ọ̀rọ̀ kó lè nítumọ̀ sí wa dáadáa, a ní ìbéèrè 5 tí àwọn bàbá wa àti ìyá wa tó máa bá wa pẹ̀kẹ́lù láti jẹ́ kí ohun tí àìnífẹ̀ẹ́ tó lè dá sílẹ̀ nínú ẹbí, nínú ìlú, láwùjọ àti lórílẹ̀-èdè lápapọ̀. Ìbéèrè àkọ́kọ́, ìyá wa Móníkà, kí ni ìfẹ́ gangan jẹ́ nínú ìgbéyàwó? Ẹ ṣé atọ́kùn. Lákọ̀ọ́kọ́ a máa wò pé kí la tilẹ̀ ń pè ní ìfẹ́. Nínú ìwé Kọ́ríńtì kìíní orí 13 ẹsẹ̀ 4 sí 5 ó sọ fún wa wípé ìfẹ́ a máa mú sùúrù, ìfẹ́ a máa ṣeun, ìfẹ́ kìí ṣe ìlara, ìfẹ́ kìí sọ̀rọ̀ ìgbéraga, kìí hu ìwà àìtọ́, kìí ṣe ohun ti ara rẹ̀, kìí múni bínú, bẹ́ẹ̀ ni kìí gbèrò ohun búburú. Ìfẹ́ kìí yọ̀ sí àìṣòdodo, ṣùgbọ́n a máa yọ̀ nínú òtítọ́. Nítorí náà ìgbéyàwó tó bá ní ìfẹ́ á rí wípé sùúrù á wà ńbẹ̀, ẹ̀mí ìgbọ́ra ẹni yé á wà ńbẹ̀, ẹ̀mí àṣepọ̀, ẹ̀mí ìdàpọ̀, ẹ̀mí ìbára companionship tí òyìnbó ń pè ní companionship á wà ńbẹ̀, àjùmọ̀kẹ́gbẹ́ á wà ńbẹ̀, inú akonú, wọ́n á jọ máa ronú bákan náà, wọ́n àjùmọ̀ gbàdúrà, wọ́n á jọ máa gbàdúrà wọ́n á dẹ̀ máa gbà, wọ́n á jọ máa tọ́jú. Á rí i pé nínú ilé bẹ́ẹ̀ ìtẹ̀síwájú á wà. Nítorí náà ilé tí irú nǹkan báyìí bá wà, ibẹ̀ la lè sọ pé ìfẹ́ wà. Ọkọ á fi sùúrù bá ìyàwó lò, ìyàwó náà á fi sùúrù bá ọkọ rẹ̀ lò. Bàbá wa ní ṣókí, ǹjẹ́ ẹ ní àfikún sí ìtumọ̀ tí ìyá wa fún ìfẹ́ nínú ìgbéyàwó? Ẹ ṣé atọ́kùn. Ìfẹ́ nínú ìgbéyàwó ó túmọ̀ sí wípé kí ènìyàn fi gbogbo ayé rẹ̀, gbogbo ara rẹ̀ kó wọ́n fi fún ara wọn ní ìdàpọ̀ àlàáfíà, láìsí wípé à ń bínú sí ẹnìkan tàbí nípa wíhùn ibi tàbí èrò ibi sí ẹnìkejì. Tí ohun tí ẹ sọ bá yé mi dájú sáká, ìyẹn fi hàn pé ìfẹ́ ni ìgbésẹ̀ ìfara ẹni jìn. Ìfẹ́ ni kéèyàn kó ní òye ẹni tó fẹ́ fẹ́, kó mọ ibi tí kùdẹ̀kùdẹ̀ kù sí, kó dẹ̀ gbà bẹ́ẹ̀. Ìfẹ́ tòótọ́ ní ìgbé ayé òun gan fúnra, ìfẹ́ gangan fúnra ní ìgbé ayé ti ara ẹ̀ tó dẹ̀ máa ń dàgbà lójoojúmọ́, tó máa ń fẹ̀ sí. Mo gbà ládùúrà pé ìfẹ́ ó jẹ́ ohun tí ò ní àmúlùmọ́là. Olóyìnbó á ní ó wà transparent. Ìfẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀, tí ò sí àmúlùmọ́là, tí ò sí kọ́ni-ń-kọ́. Mo gbà ládùúrà pé irú ìfẹ́ báyìí á máa farahàn nínú ẹbí wa. Àmín. Lẹ́ẹ̀kan sí ìyá wa ní ṣókí, àìnífẹ̀ẹ́ nínú ìgbéyàwó lè yọrí sí àìṣètọ́jú ẹni, bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni. Ẹ̀yànnà náà kò yé wa. Níbi tí ìfẹ́ kò bá ti sí, gẹ́gẹ́ bá a ṣe sọ, ìdàkejì ẹ̀ ló wà, tó túmọ̀ sí ìkórìíra. Ọlọ́run kò sí ńbẹ̀, rúdurùdu ló máa ń wà ńbẹ̀, àìní tẹ̀síwájú ló máa ń wà ńbẹ̀, àìgbọ́ra ẹni yé ló máa ń wà ńbẹ̀. Ibi tí ọkọ àti aya tán bá dẹ̀ ti gbọ́ra wọn yé, olúkálukú á máa ṣe tiẹ̀. Tó bá wọn kọ́ ó lè fowó oúnjẹ sílẹ̀, ó lè sanwó ọmọ iléèwé, bára ìyàwó ò bá yá ó lè má dá sí, bára ọkọ ò bá yá ìyàwó lè má dá sí. Olúkálukú á kàn máa ṣe ìtòhùn, kò ní sí ìtọ́jú, torí pé ìfẹ́ fún ara ẹ̀, ìfara ẹni jìn ni, ìtọ́jú ni, ìbánikẹ́dùn ni. Tí ò bá dẹ̀ ti sí, olúkálukú á máa ṣe ìtòhùn ni. Òkété èkúté ti tọ̀ sí gbẹ̀gì. Bẹ́ẹ̀ ni o. Oníkálukú kẹ́kọ̀ọ́ tiẹ̀ lọ́wọ́, oníkálukú máa ṣe tiẹ̀. Bàbá wa, mo fẹ́ béèrè lọ́wọ́ yín ní ṣókí, ṣé ìgbéyàwó lè ṣe dáradára láìsí ìfẹ́? Atọ́kùn, kò ṣeé ṣe, nítorí wípé
ìgbéyàwó kò lè dúró láìsí ìfẹ́, nítorí pé ìfẹ́ yẹn gangan ni èròjà èyí tó máa mú kí ohun gbogbo kó dùn, èyí tó máa mú ìlọsíwájú bá ẹbí, èyí tó máa kó àlàáfíà wọnú ẹbí yẹn tó dẹ̀ máa ran àwọn ọmọ nínú ìgbé ayé wọn àti ní ọjọ́ iwájú wọn. Nítorí wípé tí ò bá sí ìfẹ́ ní àkókò tí Ọlọ́run gan tó fẹ́ àwa ènìyàn, ó yọ̀ǹda ọmọ rẹ̀ fún wa ni. Ìfẹ́ yẹn ló jẹ́ ká wà láàáfíà báyìí, ló jẹ́ ká di alààyè. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ti ìgbéyàwó. Tí kò bá sí ìfẹ́ nínú ìgbéyàwó, a rí wípé kò tí ì pé tó, rúdurùdu àti oríṣiríṣi ló máa ṣẹlẹ̀ nínú ìgbéyàwó yẹn. Ìyá wa, mi ò bá yẹ ní àfikún sí ohun tí bàbá wa sọ. Mo fara mọ́ ohun tí bàbá wa sọ pé ìgbéyàwó kò lè dúró dáradára láìsí ìfẹ́. Ibi tí ọkọ bá ti ń lọ sí apá ọ̀tún, tíyàwó ń lọ sí apá òsì, àwọn ọmọ náà á dúró síbì kan, olúkálukú náà máa wá ibi tó ti máa rí ibi tó tutù bá sí. Èdè àìyedè ló wà níbẹ̀, nítorí náà kò dára. Ẹ̀yin ará ilé, kò sí ìgbéyàwó tó lè ṣe dáradára láìsí ìfẹ́. Torí pé ìgbéyàwó tí ò bá sí ìfẹ́, kò sí Ọlọ́run bẹ́ẹ̀. Nítorí pé Ọlọ́run ni kíni o? Ọlọ́run ni ìfẹ́. Tí a bá wo ibi tí màmá wa kà nígbà tí wọ́n dáhùn ìbéèrè àkọ́kọ́, lẹ́tà Paul sí àwọn ará Kọ́ríńtì kínní, ní pàtàkì jùlọ ẹsẹ̀ ìkẹrin sí ìkarùn, ó ń sọ fèmí àti ẹ̀yin pé ìfẹ́ a máa mú sùúrù. Níbi tí ò bá sí ìfẹ́, kò sí kíni o? Kò sí sùúrù. Ó ní ìfẹ́ a máa ṣoore. Níbi tí ò bá sí ìfẹ́, kò sóore ṣíṣe o. Ó ní ìfẹ́ kì í jowú. Níbi tí ò bá sí ìfẹ́, owú jíjẹ á ṣe kíni? Ó ṣeé ṣe kí ìyàwó máa kọ́lé pamọ́ kó má jẹ́ kọ́kọ́ mọ̀. Ó ṣeé ṣe kọ́kọ́ máa kọ́lé pamọ́ kó má jẹ́ kí ìyàwó mọ̀. Wọ́n dẹ̀ máa yanra wọn jẹ. Olúwa ràn wá lọ́wọ́. Màmá wa, tí ó bá wá rí bẹ́ẹ̀, mo fẹ́ kẹ́ ẹ mẹ́nu bà kí ẹ sì jíròrò àwọn ohun tí ó ń fa àìnífẹ̀ẹ́ nínú ìgbéyàwó. Ẹ ṣé atọ́kùn. Àwọn nǹkan tó ń fa àìnífẹ̀ẹ́ nínú ìgbéyàwó ó rọ̀gbọ̀kú lórí wípé ènìyàn kò mọ èrèdí tí Ọlọ́run fi gbé ìgbéyàwó kalẹ̀ fún ara rẹ̀. Tí a bá mọ èrèdí tí Ọlọ́run fi gbé ìgbéyàwó kalẹ̀, tí a dẹ̀ ní àfojúsùn, tí a dẹ̀ mọ ohun tí Ọlọ́run fẹ́ ká ṣe nínú ìgbéyàwó á dúró dáadáa. Ṣùgbọ́n tá a bá ti mọ̀, gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ pé kò dára kí ọkùnrin kó wà ní òun nìkan, ó lóun ó ṣe olùrànlọ́wọ́ fún. Nítorí náà olùrànlọ́wọ́ ló yẹ kí wọn kí ó jẹ́ fún ara wọn. Tí gbogbo eléyìí ò bá dẹ̀ ti sí ńbẹ̀, á rí wípé ìgbéyàwó yẹn kò ní dúró dáadáa. Àwọn nǹkan tó tún lè fà ni wípé bóyá bàbá lórí pé ọmọ ọ̀rẹ́ àjọdọ́rẹ̀ẹ́, nítorí náà mo fẹ́ kó fẹ́ ọmọ mi. Irú ìgbéyàwó yẹn kò lè sífẹ̀ẹ́. Ẹni tó bá jẹ́ wípé ó kàn rọ́mọ kan, ó kàn fún lóyún ni, wọ́n ní torí pé ó ti fún lóyún kó dẹ̀ lọ fẹ́, irú ìgbéyàwó yẹn kò lè nífẹ̀ẹ́. Bóyá wọ́n ríra wọn, wọ́n jọ wà ń kwáyà, ó morin kọ dáadáa, nítorí náà mo máa fẹ́. Kò lè sí ìfẹ́ nínú irú ìgbéyàwó yẹn. Ìgbéyàwó tó bá dẹ̀ jẹ́ wípé torí pé mo rí pé ó lè tọ́jú mi, àwọn bàbá mi ò lówó, mi ìfẹ́ jìyà mọ́, ó lọ fẹ́rú ẹni bẹ́ẹ̀, irú ìgbéyàwó yẹn kò sífẹ̀ẹ́. Nítorí náà gbogbo irú àwọn nǹkan báyìí tá lè fojú rí, tá lè sọ pé àwọn nǹkan mèremère ó lè sọnù láàrin ọ̀nà. Ọlọ́run rí Ádámù, ó yọ egungun ìhà rẹ̀, ó sì fi dá Éfà. Ádámù sì rí Éfà, ó ní eléyìí ni egungun nínú egungun mi àti ẹran ara nínú ẹran ara mi. Ó ní obìnrin ni a ó máa pè é. Ádámù rí, ó dẹ̀ mọ̀ wípé ẹni tí Ọlọ́run fún òun ni. Nítorí náà tá bá ti fẹ́ gbéyàwó, ọkùnrin àti obìnrin wọ́n gbọ́dọ̀ mọ̀ pé ẹni tí Ọlọ́run yàn fún mi nìyí. Tí a bá gbé ìgbéyàwó wa lórí àkàsọ̀ tí Ọlọ́run gbé lé, a rí wípé a dúró dáadáa. Ṣùgbọ́n tó bá ti yẹ̀ kúrò níbẹ̀, tá bá ti ṣe àdábọwọ́, Ọlọ́run ò ní sí níbẹ̀. Rúdurùdu ló máa jẹ́, kò dẹ̀ ní sí ìfẹ́. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. Ẹ ṣé ìyá wa. Bàbá wa ní ṣókí mi bàbá yẹ ní àfikún ní ìbéèrè tí mo béèrè lọ́wọ́ ìyá wa. Ẹ ṣé atọ́kùn. Àfikún ráńpẹ́ tí mo ní náà ni wípé nígbà tí èèyàn bá jẹ́ olóòótọ́ sí ara ẹni nínú ètò ìgbéyàwó, ó máa ń fa àìní ìfẹ́. Nígbà tí ọkọ bá dágbére pé òun lọ s'Óṣogbo tó gba ọ̀nà Ìbàdàn lọ, a rí wípé nígbà tí ìyàwó bá máa rú eléyìí, a rí wípé ìkùnsínú yóò máa farahàn nínú ìgbéyàwó yẹn.
àìgbọ́ra ẹni yé bákan náà ó máa ń ṣẹlẹ̀ nítorí wípé nígbà tí ó bá yẹ kí a sọ̀rọ̀ pẹ̀lú tùbínùbí a máa gbé ní ìjà tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Ohun kan mìíràn tí mo tún rí sọ ni pé nígbà tí a bá ń kọ̀m̀pìà ara ẹni tá à ń fi ara ẹni wí ara ẹni pé ókè ó rí lágbájá ohun tó ṣe nǹkan kan, a rí pé eléyìí ó máa ń fa àìní ìfẹ́ nínú ètò ìgbéyàwó. Inú mi dùn sí ìdáhùn màmá wa àti bàbá wa, ṣùgbọ́n láfikún àwọn tó lè jẹ́ bí okùnfà àìnífẹ̀ẹ́ nínú ìgbéyàwó ó ní pé téèyàn ò bá mọ ìdí tí Ọlọ́run fún rẹ̀ gangan tó fi gbé ìgbéyàwó sílẹ̀. Tí èèyàn bá ti mọ̀, á jẹ́ pé ìpinnu Ọlọ́run fún ìgbéyàwó ó di ìpinnu tọkọ, ó di ìpinnu táyà. Àfojúsùn Ọlọ́run fún ìgbéyàwó ó di àfojúsùn ọkọ, ó di àfojúsùn aya. Ìlépa Ọlọ́run fún ìgbéyàwó ó di ìlépa àwọn méjèèjì fún ẹbí wọn. So ìtara Ọlọ́run fún ènìyàn tó fi ní Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. So ó di ìtara ọkọ àti aya náà. Ìyẹn ò ní jẹ́ kí àìnífẹ̀ẹ́ kó ṣe kí ni o kó fi ara hàn. Dáa rí pé orílẹ̀-èdè wa lónìí kì í ṣe pé orílẹ̀-èdè wa ṣàìdí rí bó ti rí. Tí ilé bá ti mẹ́hẹ, àdúgbò á mẹ́hẹ. Tádúgbò bá ti mẹ́hẹ, á kan ìlú, á kan ìpínlẹ̀, á kan orílẹ̀-èdè. So ohun tó ń ṣẹlẹ̀ lónìí, ilé ló ti bẹ̀rẹ̀. Mo dẹ̀ gbàgbọ́ pé gbogbo ilé tí àìnífẹ̀ẹ́ ti ń farahàn, Ọlọ́run Elédùmarè á wò wọ́n sàn. Ọlọ́run á dá wọn padà bọ̀ sípò. Ká máa tẹ̀síwájú. Ìbéèrè 4 bàbá wa. Ǹjẹ́ ẹ lè sọ fún mi pé ìfẹ́ ṣe pàtàkì nínú ìgbéyàwó? Ǹjẹ́ ìfẹ́ ṣe pàtàkì nínú ìgbéyàwó? Pàtàkì ni ìfẹ́ jẹ́ nínú ìgbéyàwó. Ẹ jẹ́ á wò. Nítorí wípé ẹ rí wípé bí àwọn ìyá wa gan bá ṣe ọbẹ̀ nínú ilé tí wọ́n kó gbogbo èròjà sí, tí ò bá tíì sí iyọ̀ ńbẹ̀, a rí wípé a ò tiẹ̀ ní lè jẹ ọbẹ̀ yẹn bó ti tó àti bó ti yẹ. Nítorí wípé ìfẹ́ yẹn gangan ni èròjà èyí tó kó gbogbo ẹ̀ papọ̀ tó mú kí nǹkan yẹn kó dùn, tó mú kó ṣe dáradára. So Ọlọ́run mọ pàtàkì ìfẹ́ yẹn, òun ló jẹ́ kó sọ wípé kí ọkùnrin àti obìnrin kí wọ́n wà papọ̀. So ìfẹ́ yẹn gangan òun ni ó mú kí ẹbí yẹn kó lè tẹ̀síwájú, òun ni ó mú kí àlàáfíà kó lè jọba, àti pé kí ìlú àti agbègbè gan àti orílẹ̀-èdè kó lè wà lálàáfíà. Nígbà tí orílẹ̀-èdè àti agbègbè bá ní àlàáfíà, tó bá ní ìfẹ́ ara wọn, á rí pé ìdàgbàsókè á máa bá oníkálukú nínú ìgbésí ayé wọn. Màmá wa, ǹjẹ́ ní àfikún? Àfikún náà ni wípé ó ṣe pàtàkì, ìfẹ́ ṣe kókó, ìfẹ́ ni àkójá òfin. Ọlọ́run tó dá ìgbéyàwó sílẹ̀, Ọlọ́run ìfẹ́ ni. Ọlọ́run náà òun ló dẹ̀ pàṣẹ wípé jẹ́ kí ọkọ kó máa fẹ́ràn aya rẹ̀. Ó ní kí ọkọ, àṣẹ Ọlọ́run ni. Nítorí náà a gbọ́dọ̀ dúró lórí àṣẹ yìí. Tí a bá dẹ̀ ti dúró lórí àṣẹ, kò sí Ọlọ́run ò lè sí ń bẹ̀, rúdurùdu ló dẹ̀ kù ń bẹ̀. Lórúkọ Jésù, ilé wa rójú aráyè. Àmín. Mo rò pé èpísítélì Jòhánù kìíní sí ènìyàn gbogbo, ìyẹn ní ìtàkọ́kọ́ orí 3, ó sọ nǹkan kan. Ó ní ọ̀nà tí èmi àti ẹ̀yin fi lè mọ ìfẹ́ nìyí, bí ẹnìkan fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún wa. Nítorí náà ó yẹ kí àwa náà ṣe kíni, kí a fi ẹ̀mí wa lélẹ̀ fún arákùnrin. Ó tẹ̀síwájú ní kí ẹnikẹ́ni bá ní dúkìá ayé yìí torí arákùnrin rẹ̀ tí ó ṣe aláìní tí kò ṣàánú rẹ̀, a sì lè wí pé ìfẹ́ Ọlọ́run gbé irú ẹni bẹ́ẹ̀. Ó wá sọ fún wa pé ẹ̀yin ọmọdé, ẹ má jẹ́ kí ìfẹ́ wa jẹ́ ti ọ̀rọ̀ ẹnu tàbí ti ètè lásán, ṣùgbọ́n kí ó jẹ́ ti ìwà àti ti ìṣòtítọ́. Tí ìfẹ́ ṣe pàtàkì o, torí pé ìfẹ́ ni Ọlọ́run fi gbé ayé ró. Ìfẹ́ ló fi so ayé pọ̀, ìfẹ́ ló fi dá ayé, ìfẹ́ yìí náà ló fi gba ayé là. So láì sí ìfẹ́ kò sí ìgbéyàwó. Ìfẹ́ jẹ́ èròjà tó ṣe pàtàkì jùlọ nínú ètò ìgbéyàwó. Ọlọ́run Elédùmarè á ràn wá lọ́wọ́. Ìfẹ́ ló ń jẹ́ ká gba ara wa bí a ti rí. Ìfẹ́ ló ń jẹ́ ká mú àmójúkúrò nígbà tí èèyàn bá ṣe búburú sí wa. Ìfẹ́ ló máa ń jẹ́ ká sọ pé ọjọ́ ọ̀la àwa méjèèjì á ṣe kí ni o, á dára. Ìdílé wa dá lórúkọ Jésù. Ọlọ́run á bẹ̀ ìdílé wa wò. Èso ìfẹ́ tòótọ́ nínú ẹbí wa á wù
á lè dàgbàsókè. Màmá wa, kí ni iṣẹ́ tí àìní ìfẹ́ ń ṣe nínú ìgbéyàwó? Iṣẹ́ tí àìní ìfẹ́ tó ń ṣe nínú ìgbéyàwó. Ẹ ṣé atọ́kùn. Níbi tí kò bá ti sí ìfẹ́, kò ní sí ẹ̀mí ìdáríjì. Níbi tí kò bá ti sí ìfẹ́, inú ò ní konú. Níbi tí inú ò bá dẹ̀ ti konú, tó yẹ pé ọkọ ò lè gbẹ́kẹ̀lé aya, aya ò lè gbẹ́kẹ̀lé ọkọ, kò sí òtítọ́ inú, a rí pé rúdurùdu náà ló máa wà ń bẹ̀, èṣù ló máa jọba ń bẹ̀, kò ní sí ìtẹ̀síwájú. Bọ́n ń ṣiṣẹ́ tá ń gbowó bámubàmù, owó tó pọ̀, wọ́n à ní fi ṣe nǹkan tó dáa, because olúkálukú á kà máa ṣe tiẹ̀ ni. Wọ́n à ní ronú pé àìjẹ́ ara lẹ̀ kájọ kọ́lé. Ẹnìkan lè ṣe nǹkan kan pamọ́ kó lè ṣe, ṣùgbọ́n kò ní tẹ́ Ọlọ́run lọ́rùn, kò dẹ̀ ní tẹ́ àwọn náà lọ́rùn, torí pé kò ní sí ayọ̀ nínú ìdílé yẹn. Ilé tí Jésù bá ń gbé, ilé ayọ̀ ni. Wọ́n à ní lè gbàdúrà papọ̀, èṣù kàn máa lò wọ́n bó ṣe wù ú ni. Nítorí náà ìfẹ́ ó ṣe pàtàkì nínú ẹbí, kí ayọ̀ àti ìtẹ̀síwájú kó lè wà níbẹ̀. Ẹ ṣé atọ́kùn. Bàbá wa, kí ni ẹ̀yin náà rí sọ sí pé kí ni iṣẹ́ tí àìní ìfẹ́ ń ṣe nínú ìgbéyàwó? Iṣẹ́ tí àìní ìfẹ́ ń ṣe nínú ìgbéyàwó ó ní pé ìdẹ́yẹsí á máa ṣẹlẹ̀ nírú àkókò bẹ́ẹ̀, àti pé ní ọ̀pọ̀ ìgbà a rí wípé oníkálukú ni ó máa sọ ìṣiṣẹ́ bó bá ṣe ń gbé, bí àwọn àṣìṣe oníkálukú òun ni wọ́n máa sọ ní àkókò yẹn. A sì rí wípé àìní ìfẹ́ gan ó lè ṣe àkóbá fún ìdàgbàsókè ẹbí yẹn àti fún àwọn ọmọ, nítorí pé tí wọ́n bá tètè paná rẹ̀ ní àkókò tó yẹ, yóò ran àwọn ọmọ, láti ọ̀dọ̀ àwọn ọmọ yóò ran ará àdúgbò, láti àdúgbò yóò bẹ̀rẹ̀ sí ní ran ìlú. So ó yẹ kí a ṣe àtúnṣe nínú irú ìgbé ayé bẹ́ẹ̀ kí ẹbí wa kó bá lè tẹ̀síwájú. Gẹ́gẹ́ bí ẹ̀yin ará ilé ti ń gbọ́, wọ́n ní kí ni iṣẹ́ tí àìní ìfẹ́ ń ṣe nínú ìgbéyàwó. Ibi tí ò bá ti sí ìfẹ́ kò sí sùúrù. Bó ti ń gbóná lónìí ló máa gbóná lọ́la. Bó bá gbóná láàárọ̀ á gbóná lọ́sàn-án, nítorí pé kò sí kíni, kò sí ìfẹ́, kò sí oore ṣíṣe o. Oníkálùkù àmọ̀ta rẹ̀ ni. Bẹ́ẹ̀ náà ni owú jíjẹ láàrin ọkọ àtaya, nítorí pé kò sí ìfẹ́. Ọkọ ò ní fẹ́ kí ìyàwó ju òun, ìyàwó ò ní fẹ́ kọ́kọ́ kó ju òun. Ìgbéraga tí ń gbé ni sánlẹ̀ á máa farahàn níbi tí ò sí ìfẹ́. Bẹ́ẹ̀ náà lẹ́nu fífọ́n lóríṣiríṣi ọ̀nà. Bíbélì wa fi yé wa pé ìfẹ́ kì í ṣe ohun tí kò tọ́. Ohun tí ò tọ́ ni pé kóbìnrin tàbọ́kùnrin máa yan àlè. Níbi tí ò bá ti sí ìfẹ́, kò sígbà tí rẹ̀ ò ní máa farahàn. Ìfẹ́ kì í mọ tara ẹ̀ nìkan. Níbi tí ò bá ti sí ìfẹ́, ìmọ̀tara ẹni nìkan ló máa wà bẹ́ẹ̀. Mo bẹ̀ ẹ̀yin ará ilé, gbogbo ilé tí ìfẹ́ ti sọnù, Olúwa bá wa ṣe àwárí ẹ̀. Olúwa á dá nǹkan padà bọ̀ sípò fún wa. Ìfẹ́ Ọlọ́run tòótọ́ á máa jọba nínú ẹbí wa. Láìsí Jésù kò sí ìfẹ́. Mo bẹ̀ gbogbo ilé ká gba Jésù, torí pé òun gangan ni orísun ìfẹ́, òun ni ìpìlẹ̀ ìfẹ́. Jésù á jọba nílé wa. Kó tó di pé a ká ìdí ìjíròrò nílẹ̀, bàbá wa, kí lẹ fẹ́ káwọn ará ilé dìmú nínú ohun tí a bá wọn sọ yìí nípa ìnífẹ̀ẹ́ nínú ìgbéyàwó? Kí lẹ fẹ́ káwọn ará ilé dìmú? Ohun tí a fẹ́ kí àwọn ará ilé kó dìmú ní àkókò yìí náà ni wípé níbi tí ò bá ti sí ìfẹ́ nínú ìgbéyàwó, a rí wípé gbọ́n mi sí omi ò tó, òun ni ó mọ̀ wà nígbà gbogbo. Bí wọ́n ṣe ń bá wọn parí ẹjọ́ lónìí ni wọ́n mọ̀ dá sí lọ́la. A sì rí pé nípasẹ̀ ilé yóò ran àwọn ọmọ, nípasẹ̀ ilé yóò ran àdúgbò, yóò sì ran orílẹ̀-èdè. So a gbọ́dọ̀ pè Jésù Kristi sínú ẹbí wa kí ẹbí wa kó bá lè ní àlàáfíà àti ayọ̀ ayérayé. Ìfẹ́ Ọlọ́run á jọba nílé wa. Àmín. Ìyá wa, kí lẹ fẹ́ kí àwọn ará ilé dìmú? Ní tí mo fẹ́ kí ará ilé dìmú ni wípé nítòótọ́ kò sí ilé tó yẹ pé èdè àìyedè ó lè má ṣẹlẹ̀ láàrin ọkọ àti èdè àìyedè máa wáyé. A gbọ́dọ̀ tètè máa yanjú ẹ̀, ká tètè jókòó, ká tètè sọ, ká dáríjì ara wa. Tí a bá dẹ̀ rí wípé ìfẹ́ ti sọnù nínú ẹbí kẹ́bí, ẹ jẹ́ ká pe Jésù Kristi tí í ṣe Ọlọ́run ìfẹ́. Kò tí ì pẹ́ jù rárá.
Ọlọ́run tó sọ omi di ọtí wáìnì ní Kánà ti Gálílì ọjọ́ kìíní, Ọlọ́run alátúnṣe ni, á ṣe àtúnṣe nínú ẹbí wa. Ẹ jẹ́ ká gba Jésù Kristi láàyè, ká pè é pé kó tún ẹbí wa ṣe, yóò sì ṣe àtúnṣe. Àwa tí ẹbí wa dẹ̀ ń ṣe dáadáa, ẹ jẹ́ ká túbọ̀ máa konámà ìfẹ́ yẹn kó túbọ̀ máa jò dáradára. Lórúkọ Jésù á dára fún wa. Ẹ̀yin ará ilé, ẹbíkẹ́bí tí àwọn ohun tí a sọ yìí tó lòdì sí ìlànà àti ìfẹ́ Ọlọ́run bá ti ń fi ara hàn, ìfẹ́ ni ò sí ńbẹ̀ o, ìfẹ́ ló sọnù. Ìgbéyàwó kígbéyàwó tí a bá rí tí ìfẹ́ Ọlọ́run ò tó jẹ́ pé ọkọ mọ tara ẹnìkan, ìyàwó mọ tara ẹnìkan, níbi tí ò sí sùúrù, níbi tí ò sí ìfaradà, ó fi hàn pé irú ìgbéyàwó bẹ́ẹ̀ ayédèrú ni, àti pé ìpìlẹ̀ rẹ̀ ẹ̀tàn ni, àti pé wọn ò ní àfojúsùn ohun tí ìfẹ́ Ọlọ́run jẹ́ fún ìdílé. Mo bẹ̀ wá, ìpìlẹ̀ wa ó gbọ́dọ̀ dúró lórí ìpìlẹ̀ tí Ọlọ́run fẹ́, tá a jẹ́ kí àwọn ọmọ wa kán léèyàn kán yanjú. Paul tilẹ̀ sọ nǹkan nínú lẹ́tà rẹ̀ sí àwọn ará Kọ́ríńtì kìíní orí 13 tí mọ̀mọ́ wa kà nígbà tá a bẹ̀rẹ̀. Ó ní ǹbá lè sọ oríṣiríṣi èdè tí ènìyàn ń fọ̀, kódà kí n tún lè sọ ti àwọn áńgẹ́lì, bí n kò bá ní ìfẹ́, bí idẹ tí ń dún lásán ni mo rí. Mo dàbí páànù tí wọ́n lù tí ń hàn ní létí bí agogo. Bá ní ẹ̀bùn àwọn wòlíì, kí gbogbo ìmọ̀ kó jẹ́ tèmi nìkan, kí n mọ gbogbo àṣírí ayé, kí n ní ìgbàgbọ́ tó gbóná tó bẹ́ẹ̀ tí ó lè ṣí òkè ní ìdí, tí kò bá sí ìfẹ́ n kò jámọ́ nǹkan kan. Mo rọ ẹ̀yin ará ilé, ìfẹ́ ṣe pàtàkì. Gbogbo ibi tí ìfẹ́ ti sọnù, Olúwa bá wa wárí. Ẹni tó lè tún ilé wa ṣe, tó lè tún ilé wa tò, òun náà ni Jésù Kristi. Ẹ jẹ́ ká tọ̀ wá. Ó ní ké pè mí, èmi yóò dá ọ lóhùn, èmi yóò fún ńlá àti alágbára tí ẹ̀yin kò mọ̀, èmi yóò fi hàn yín. Ẹ̀yin ará ilé, ilé yín aláyọ̀, ayọ̀ràn á kún ilé yín. Mo fẹ́ ká di ẹsẹ̀ kan mú ká tó gbàdúrà àti oore ọ̀fẹ́. Mọ́mọ́ wa, ìwé Éfésù, lẹ́tà Paul sáwọn ará Éfésù orí 5 ẹsẹ̀ 23 tí ó kà báyìí pé ṣùgbọ́n kí olúkúlùkù yín kí ó fẹ́ràn aya rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí òun tìkálára rẹ̀, kí aya kí ó sì bẹ̀rù ọkọ rẹ̀. Praise the Lord. Hallelujah. Gbogbo wa la ti gbọ́, ayọ̀ràn á kún ilé wa. Gbogbo ilé tó mẹ́ẹ̀, Olúwa wò wọ́n sàn. Olúwa dá wọn padà bọ̀ sípò. Ayọ̀run agbalẹ̀ wa kan. Ẹbí wa láyọ̀. Ìlú wa láyọ̀. Oore ọ̀fẹ́ Kristi a máa jẹ́ ti gbogbo wa. Títí di ọjọ́ mẹ́jọ tá a máa pàdé, ire ni fún gbogbo yín. Tí a bá wá ní ìbéèrè tàbí ohun kan tí a fẹ́ ká bá wa dá sí, a lè lo fọ́nrán tí mo fi síta 081 471 94733. Ètò tí Dáúsì fẹ́ gbé kalẹ̀ òun ni ètò yìí. Mo gbà á ládùúrà nítorí pé ìlànà Ọlọ́run fún àṣeyọrí ètò ìgbéyàwó ni. Ìlànà Ọlọ́run agbalẹ̀ wa kan. Tí ìlànà Ọlọ́run bá ti ń farahàn nílé wa, ó yẹ dandan kí ilé wa ó dára. Ire o, ó dìgbà kan náà.